Ramadan sójú ẹ̀mí la fi ń dúpẹ́ ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó rọrùn lẹ́yìn Ramadan. Gbogbo ojú tó ń wò mí káàkiri àgbá. Ok. Action. Ramadan sójú ẹ̀mí la ṣe ń dúpẹ́ ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó rọrùn lẹ́yìn Ramadan. Abẹ́ ọlọ́run nínú àánú ẹ̀ ọba mi tí ó ní ọlá jù tó ní iyì jù mímọ́ lórúkọ rẹ̀ akẹ́ ọlọ́run. Ramadan náà dùn ó sojú ẹ̀mí a sì ti ń gbà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó rọrùn lẹ́yìn Ramadan. Ọlọ́run dákun jẹ́ àṣẹ púpọ̀ ẹ̀ láyé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo tún kí gbogbo mùsùlùmí àgbáyé pátá pé ẹ tún káàbọ̀ sí ìkànnì Jígí Alára níbi tẹ́ ẹ ti máa ń gbọ́ Waasi àwẹ̀ lóòrèkóòrè báyìí. Tòní yóò tún dùn gbọ́ngbọ́n kan sí i. Ǹjẹ́ ó tiẹ̀ ní ipa kan tí àwẹ̀ Ramadan tá à ń gbà lọ́wọ́ ń kó nípa ìmọ̀ tún làákàyè tó ń ti ẹ̀mí èèyàn ṣe lórí ètò ìlera ìwà lálàáfíà èèyàn? Ǹjẹ́ ó nípa tí Ramadan náà ń kó ń bẹ̀? Àwọn kan ń béèrè nípa làákàyè orí èèyàn só tiẹ̀ ní nǹkan tí Ramadan náà ń reset nínú ọpọlọ èèyàn nínú làákàyè èèyàn. Wọ̀nyí àtọ̀pọ̀lọpọ̀ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ míì ẹ̀lẹ́ ò tún gbọ́ lákọ̀tún lẹ́nu Anur binur alihudamahu warasatul anbiya bàbá mi tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti gbà díẹ̀ sẹ́yìn àwọn náà látúnjọ wà lórí ètò fúnte alima ẹ̀rọ sálámà sí gbójú tí ń wò wá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Mo tún bá yín ní àrà ọ̀tọ̀ àbágbọ́n wò lẹ́ ń dá sí ẹ̀sà ń kéré sí ni. Èmi náà bá yín lára ọ̀tọ̀ Ramadan ni. Ẹ̀sà ẹ̀wà ń fàyè sí. Ramadan máa ń jẹ́ kí yàn fàyè sí ni. Allahu Akbar. Lónìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá wa bọ̀ ẹ̀yin olólùfẹ́ wa. Bàbá o ǹjẹ́ ó ní ipa tí Ramadan ń kó lórí mentally ìmọ̀ jẹ́ kí làákàyè èèyàn ó dúró re ìmọ̀ jẹ́ kí ìlera èèyàn ó dúró re ìmọ̀ jẹ́ kí èèyàn ó lè ronú bó ti yẹ kí èèyàn ó ronú so nípa tí Ramadan ń kó lórí ìlera èèyàn tó ní í ṣe pẹ̀lú làákàyè. Olóòtú náà a tún ti dé náà. àti dé fada. Fada mo láìkí lára wa tẹ̀sán. aláàgọ̀ ẹ̀yin náà rẹ̀ kọ́ wa àwa. ẹ yóò máa dá sí i. àmín Allah. ẹ rí Ramadan téèyàn bá jẹ́ ẹni tí mo ń ronú dáadáa ìgbà tí Ramadan náà bẹ̀rẹ̀ mo ti wọnú ansa náà nù èmi gẹ́gẹ́ ló ṣẹlẹ̀ sí i wọ́n pè mo pẹ́ jẹun lálẹ́ sàúrù tó mo fẹ́ jẹun imbalance bó ṣe di àárọ̀ báyìí inú yóò balance ìgbẹ́ni ìgbọ̀nsẹ̀ lẹ́ ń ṣe sá ìgbọ̀nsẹ̀ ní mo ṣe wọlé mò ń jáde ok nọ́mbà 2 ní ṣe lẹ́ẹ̀mẹ́wàá wọn ok kí ní ṣẹlẹ̀ àṣẹ Ramadan fẹ́ reset kankan má pẹ́ jẹun lálẹ́ mọ́ làkọ́kọ́ wá sí. ní ìdáhùn àkọ́kọ́ nínú mental health kí ni nǹkan tí mentally kí ni nǹkan tí Ramadan náà mú wá tí ó wàá dé bá ara tára náà fi ṣàǹfààní tí ó fi wúlò bó ṣe kó wúlò. má pẹ́ jẹun lálẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn lànàbí ní al-asha wa qabla al-isha ìpè kẹ́ ẹ tó lọ kíṣà ẹ jẹun alẹ́ ẹ jẹ dínà ẹ rí i pé lọ́dọ̀ àwọn nílẹ̀ Yorùbá wa ń bì ní ọ̀nà Èkìtì nkankan àbí Iléṣà gánbẹ̀ wọ́n ní téèyàn bá fẹ́ jẹun aago 6 ni wọ́n ti gún yán ṣaago 5 àbọ̀ wọ́n ti jẹun torí pé kó tó di táìmù yẹn àwọn lábáwá ní ètò amúlẹ́ìlànà jẹun lálẹ́ wàmṣì mẹ́ìlànà wàárín mẹ́ẹ̀lì kan ẹ gbọ́. ètò ìlera ó ti wà tipẹ́ Ọlọ́run fẹ́ fi rinlẹ̀ nínú Ramadan náà pé táìmù tẹ́ mọ̀ kí ara yín lè bá lálàáfíà ẹ wo táìmù táà túnú táà ń sínú lára alẹ́ nírọ̀lẹ́ lọ́lọ́run fi sọ pé ẹ tètè kanjú sínú ẹ lọ́ra jẹ sààrì ẹ kanjú sínú ìkímọ̀ tó wà mẹ́. Ramadan náà kó nǹkan sínú gan o ẹni tí ò mọ̀ ní ọmọ o láfi ní kí àwọn láfi Ọlọ́run ìkànnì Jígí Alára Ọlọ́run dákun má jẹ́ kó bàjẹ́. àmín Allah. tọ́lọ̀ tún fún alábẹ́ni láti fi ṣí àwọn èèyàn pé Ramadan náà kọjá bẹ́yìn ṣe ń wòun kì í ṣe ká febi panú ẹlòmíràn kí ebi inú Ramadan náà ìwà ní súnmọ́ obìnrin lọ́sàn-án rárá bọ́lọ̀ ń fẹ́ ṣe fẹ́ rìsẹ́ẹ̀tì ayé bó ṣe fẹ́ káyé wá orí gẹ́gẹ́ nínú Ramadan bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ kórí lẹ́yìn Ramadan nínú nǹkan tí wọ́n fẹ́ kà yìí nínú nǹkan tí Ramadan náà máa ń ṣe healthy nínú ara àkọ́kọ́ tí n bá sọ̀rọ̀ ní sẹ́wọ̀ pé bọ́ọ̀lù ṣe jọra wọn ó fẹ́ ṣe ìwòsàn fún ọkàn ẹ gbọ́ ẹ pé hunaka farqun bayna al-qalbi wal-fu'ad ó fẹ́ ṣe ìwòsàn fún ọ. ó fẹ́ ṣe ìwòsàn àti gẹ́gẹ́
a ní pé ibi ni a ti wá wà àpò òsì báyìí tí ń pọ́ǹpù blood ó ti yé máa ó fẹ́ ṣòwòsàn fún ọkàn torí pé nígbà míì ẹ rí i pé wọ́n kódà dókítà sọ fẹ́ lómi pé ẹ mọ̀ jẹ kó wọ́n ní ẹ mú oògùn ló ń jẹun ní oúnjẹ ẹ mọ̀ mú oúnjẹ ní oògùn tó ń jẹ bá pọ̀ jù ìmọ̀ ń pa làákàyè ẹ gbọ́ tẹ́yìn bá ti lè jẹun jù làákàyè ní ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́ nínú tẹ́ tó ń béèrè ní pé ṣe mentally kí ni ń ṣe fún làákàyè gan wọ́n ní tí oúnjẹ bá ti pọ̀ jù yóò lè àkìlà yóò mọ̀ pa làákàyè ni ìyẹn lómi ò jẹun tán bá yóò wà pa kódà kéèyàn bá ti mú nǹkan jù lẹ́fìrí àwọn tí máa ń mú nǹkan tán bá mú nǹkan dé lẹ́bù kan báyìí wọn ni wọ́n ti wọ́n ṣe yóò bà làákàyè yóò tọ́ ọ̀bọ̀ brain wa yóò àmọ́ ṣiṣẹ́ kíṣẹ́ bàbá tó ti mú nǹkan yó tó ti yó sẹ́yìn pé tó bá rọ́mọ rẹ̀ obìnrin yóò ní ọmọ mi kí lọ desire tí ó fi bọ́mọ rẹ̀ lásìkò ọdún mọ́mọ́ torí pé làákẹ́ yìí sóun náà fi sọ pé wàájú rí lè kọ́ múra tá nǹkan tá fàtà kí ìfàyàṣà fi ìjùnú ní ìmọ̀nà àkàlẹ̀ wọ́n ní fi ọtí múlẹ̀ nǹkan tá fàtà tó bá jẹ́ tó gbọ́n tó fẹ́ gbọ́n mọ̀mọ́ mutí torí tó bá mú ọmọ palàkàyè rẹ ni torí pé kí ìfàyàṣà fi ìjùnú ní ìmọ̀nà àkàlẹ̀ ẹni tó bá nílẹ̀ àkàyè tó bá lọ mutí tó bá mutí yóò pa làákàyè rẹ̀ kò ní mọ tí ń ṣe mọ́ lásìkò ni ó lẹ̀ síbi ẹ̀sìn òfin fẹ́ ká débi gbogbo àwọn kan ọlọ́run ni ẹ má débi ọtí ẹ má ṣe fáǹfààní ara wa ní ẹ má jẹun jù má jẹ ẹ̀rì yorùbá náà ni má jẹun lẹ́kọ̀ọ́ mòyó ẹ̀rì pa àwọn nǹkan nígbà táwa nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wípé jíròrín wẹ̀ kí o mọ́ rèé kánná rẹ̀ jẹun tó dára lásìkò má jẹun jù olóòtú ẹwọ bí ṣe wọnú ara wọn ìmọ̀ ní ìmọ̀ òdodo kò ní takora wọn yóò yà máa jọra wọn ni lọ́nà sọ pé Al-Qur'ani tẹ́ rí mú sọ́kalẹ̀ ní ọlọ́ni wa lam yaj'al lahu iwaja there is no contradiction in the Qur'an yóò yà máa túra wọn ni àbíkọ́ máa gbọ́ yé kò sí tẹ́bárà àfà tán sàríyànjiyàn tán dabara yé ara wọn jẹ́ lórí wọn fẹ́ fẹ́ẹ̀mù ni wọ́n wá káàkiri olùkálùkù ń pè sórí ọ̀nà tí ẹ̀ ni wọ́n wá followers Kùránì contradict ara wọn ọ̀yà gbọ́yé ni àìmọye àfáà mi tí ò tó yẹ pé ó yẹ ká máa kọ́ ní mọ́sí ń tú Kùránì tó náà lọ gbéra rẹ̀ sínú ilé bismillahir rahmanir rahim àlèmọ́ jáyán àlèmọ́ jòkòló ìmọ̀ ní ọ̀tọ̀ nǹkan wọ́n sì nínú onímọ̀ làwọn wà wọ́n sì nínú onímọ̀ làwọn náà wà ká má yà káàkiri olóòtú ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí ń ṣe fún ara tí àwẹ̀ ń ṣe fún ẹ̀ ní ìwòsàn lára òun náà ni pé ètò máa ń cure stroke máa ń cure stroke àwọn oníwọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ jẹ́ kó yé wa pé téèyàn bá máa ń ṣera ró fún oúnjẹ kò ní stroke kó tó kù láyé torí pé yóò ti restructure gbogbo àwọn kankan nínú ara gbogbo àwọn system ẹ̀ àwọn òmùn kan wà náà tó pé ó nídìí kí ebi kan mọ̀ rí oúnjẹ láwọn àsìkò kan gbogbo ìgbà lọ́nà wá ń jẹun lọ́ ń yó nǹkan sí ọ lára báwọn iná ń cure stroke níta ìbí mi ní dá o nínú títún máa ń ṣe àwọn àfáà ní ààwẹ̀ Ramadan wọ́n ní í máa ń ṣe ìtẹ́pẹ̀ ní àtàkálùsù mínà sùmọ́mí gbogbo tí ń jẹ́ àwọn ilé ìbọn pé kí nìkan ní detox from toxins wọ́n pè kíníkan ní toxins. àwọn ìpèníjà tó ṣe é ṣe tó wà nínú àgọ́ ara inú intestine ló máa ń wà ní inú ẹ̀jẹ̀ àwọn àrùn inú ẹ̀jẹ̀ kan wà tó pé kò ṣeé fojú rí téèyàn bá máa ń gbààwẹ̀ ẹ̀rì lànà bìbí ní ẹ̀ máa gbààwẹ̀ àyàmù ní bíi 13, 14, 15 of the month àwọn kan ní àwẹ̀ funfun àwọn kan wá ní kì í sáwẹ̀ funfun lànà bíi pé kì í sáwẹ̀ funfun àyàmù ní bíi tó pé náà nẹ́jà pé Monday Thursday tánàbí máa ń gbààwẹ̀ gbogbo tánàbí tó fi sọ pé ànábì ó fi lálàáfíà tó fi kó láyé nù tí ìbá ṣe pé ìgbà tí ikú dé tí Ọlọ́run ní àsìkò tó lọ́wọ́ wa ni ó yá kí ààrẹ ògbé ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam ìmọ̀ ń jẹ́ kéèyàn lálàáfíà àwẹ̀ dáa kódà nínú nǹkan tó ní àwẹ̀ fẹ́ ṣe fukdanu le waznin le jismi ìmọ̀ ń jẹ́ kí wéètì ara kó stabilize
yóò adjust weight wa. ẹ̀rí mi mo ṣe ẹ̀yin náà mo mọ bí mo ṣe nígbà táwọn bẹ̀rẹ̀ ẹ̀yin náà àwẹ̀ yóò tẹ́ bá lọ́wọ́ weight ní ìsìn ní tẹ́ ìwọ̀n tí ò ní kọ́ lẹ́wọ̀n. ó ti yàtọ̀. torí pé yóò jẹ́ kẹ́ fit. àbó ṣe é ṣe kí n mọ gbà lọ. ẹ lè máa gba Monday Thursday mẹ́mbẹ́ Monday Thursday àti 30 40 15 kájọ máa gbà ìmọ̀ ràn létí ìmọ̀ ràn lójúdi oṣù 40 15 àti Monday Thursday ìgbà tábà sí gbé ẹ̀ papọ̀ 15 Ọlọ́run ṣe rọrùn. ẹ̀yin olólùfẹ́ wa ṣe rí i pé ládá àti àlàáfíà pọ̀ nínú Ramadan gbígbà ló yẹ kí n máa sọ fún wa ní gbogbo ìgbà pé níkànnì Jígí Alára yìí gbogbo ohun tí yóò máa ṣe wá lórí tí ó ṣe wá láǹfààní tí yóò jẹ́ ìwúlò fún wa la máa mú wá fún yín alhamdulilayi láti bẹ̀rẹ̀ ètò títí tó fi dàsìkò yìí la fi ń ṣíra wa létí la fi ń gbára wa nímọ̀ràn la fi ń dára wa lẹ́kọ̀ọ́ nínú àǹfààní tẹ́wọ̀n àárín nínú Ramadan ẹ̀yin tí ẹ ti ń ṣe mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ túbọ̀ múra sí o tẹ́yin náà bá ṣe àkíyèsí àgọ́ ara yín báyìí nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àti ìgbà tí ẹ wà ẹ rí wípé ìyàtọ̀ ti dé bá méjèèjì ìyẹn ṣàfihàn wípé lóòótọ́ àti lódodo ni ọ̀rọ̀ tí bàbá wa Al-Imam tí wọ́n ń bá wa sọ ẹjẹ́ á máa bá bàbá bọ̀ lórí ètò fún tèmi ṣùgbọ́n kó tó di pa sún síwájú ẹjẹ́ ń dòdì kejì lọ́wọ́n kí n máa tẹ̀síwájú lórí ètò. ẹ káàbọ̀ padà ọpẹ́ ni fún Ọlọ́run bá wa là tí ó ń bá wa ṣe Al-Imam mo kí ẹ kú ohun látàárọ̀ ṣe mọ̀ wípé láàrin bá a lọ sódì kejì adé padà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè làwọn èèyàn ti fi sọ pé ká béèrè lọ́wọ́ yín léyìí tá a sì béèrè torí pé ètò yìí tí a gbé kalẹ̀ fún náà ní káwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ ńbẹ̀ kí wọ́n sì rí àǹfààní tó ń bẹ nínú oṣù àlùbáríkà tá a wà yìí à ń sọ̀rọ̀ nípa àǹfààní tí àwẹ̀ ń ṣe fún ìlera ara wa mentally ìyẹn ni ẹ̀dẹ̀ ti jẹ́ kí gbogbo ayé gbọ́ wípé àǹfààní báyìí wà eléyìí náà wà wá jẹ́ ká mú báyìí béèrè mi ni ẹ jẹ́ ká wò pé kò sí àwẹ̀ àti lásìkò Ramadan ǹjẹ́ ẹ lè gbà wọ́n èèyàn nímọ̀ràn wípé kí wọ́n ní ọjọ́ tí wọ́n yàn láàyò láti mọ̀ fi gbààwẹ̀. àkọ́ ni pé kò sí tọ́lọ́wọ̀n dá sí àtànábì rẹ̀ sàlá ni mo fi ní ẹ̀rí pé mo ní káyọ̀ bọ́ ànábì lẹ́ẹ̀kan ẹni tí Ọlọ́run fi ṣẹ́ rán kò jẹ́ láàbọ̀ fún wa yàtọ̀ sínú Ramadan àwọn àwẹ̀ kan wà tó yẹ pé Ọlọ́run gan fẹ́ kéèyàn gbà nínú àwẹ̀ tọ́lọ́run yan tó tẹ́yà ànábì wa Muhammad sọ ipe a lè gbà ẹ rí i pé lọ́jọ́ àràfá wọ́n ní àwẹ̀ kan wà o àwọn tó bá gá àràfá ẹgbàwẹ̀ lọ́jọ́ àràfá ipe ìmọ̀ pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ́ yóò tún pa ètò tó ń ṣe tó ń ṣẹlẹ̀ lọ́dún kan yóò tún pa rẹ́ nínú àwẹ̀ tánàbí wa máa ń gbà ànábì máa ń gba Monday Thursday wọ́n pè láwẹ̀ sunna ipe ànábì wọ́n á bí ànábì pé kí ló tó ń gbàwẹ̀ ńjọ́ ẹ̀ ó ní ìjọ́ tán bí mi ìjọ́ Àlàmísì wa ń kọ́ kí ló fàwẹ̀ ó ní yawma turfa'ul a'mal ìjọ yẹn náà máa ń gbé iṣẹ́ ọmọ ànábì Ádámà iṣẹ́ tá a bá ṣe lọ́sẹ̀ náà máa ń gbé lọ sánmọ̀ èmi wá fẹ́ kí n máa gbàwẹ̀ kí iṣẹ́ mi kó bá mi lẹ́nu pé mò ń gbàwẹ̀ lọ́wọ́ yóò fi lọ́dọ̀ pé ẹrú rẹ̀ gan kọ́ lè mọ̀ pé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ dáadáa ni ó tún wà lórí àwẹ̀ báyìí nínú àwẹ̀ téèyàn tún lè máa gbanú kó mọ̀ ìpá tó wá máa wá bẹ̀mí ìwá pé mo kàn fún fídọ̀ fẹ́ gbàwẹ̀ àmọ́ èèyàn lè sọ pé mo fẹ́ gbàwẹ̀ kí n kàn fi súnmọ́ lọ́hùn nígbà míì èèyàn lè rò pé torí pé àwẹ̀ kan tó ń wà tán pè ní àwẹ̀ tanràn bóyá èèyàn búra èèyàn lérí fọ́lọ́run pé Ọlọ́run ò tó bá sì fún mi lọ́mọ yín sì fọjọ́ méjì gbàwẹ̀ fún ìbúra nù ẹ gbọ́. ìyẹn náà lè bọ́lọ̀ ń sọ. àmọ́ kíní òun le ìdí tó fi lé ní láyé òjíṣẹ́ Muhammad ẹrúbìnrin kan bẹ ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ bẹ̀ torí pé obìnrin kéèyàn bá wà nínú ìpọ́njú kéèyàn mọ̀ tí ó sọ téèyàn bá ṣe ń dunnú náà kó mọ àdéhùn tí ó sì obìnrin ní bọ́lọ̀ bá ṣe báyìí fún òun kódà òun fẹsẹ̀ lásán rìn dé Káàbà ni kéèyàn mọ gbé bí Àbújá kó lóun fẹsẹ̀ rìn dóṣogbo ẹ gbọ́ onítọ́nà bá ṣe báyìí fún òun ìtọ́nà wa fi bá ṣe ni pé ànábì ò tí ì kó láyé kò bá jẹyàn rẹ̀ sùn pẹ̀lú délé torí Ọlọ́run wa kò pẹ́ kò jìnnà Ọlọ́run sí tó fẹ́ fún báwo pé láti odidi kìíní látàbújá dé Òṣogbo bó ní ṣe ó ní kódà òun tó ní gungangun ẹ gbọ́ òun tó ní gun kẹ́tẹ́kẹ́tẹ́ òun ní gun ràkúnmí òun ní gun ẹṣin
ó wá lọ bá lẹ Muhammad anabi wa ni ẹsẹ̀ pé ọlọ́run ti sọ fún wa pé anabi bó ṣe jẹ́ ni ọlọ́run ní bil mu'minina ra'ufur rahim olóòtú ẹ̀yin náà ti dájá lẹ́sìn inú àbí ọlọ́run ní ìrẹ Muhammad níta ṣé ọ̀nà ni pé kó jẹ́ aláàánú kó jẹ́ olùgbọ̀wọ́ àwọn èèyàn láyé tó yẹ pé ẹni tó bá ti kéle ìrora wa bá rẹ Muhammad kó sì mọ̀ rí dẹ̀ra obìnrin wa ké lọ bá lẹ́nu màmá pé anabi mo ti ṣàdéhùn mo ti ṣetán kí n tó mọ̀ anabi wa ni tó bá rí bẹ́ẹ̀ ọ̀dà lítẹ̀ríkàbì lítẹ̀mṣí ọlọ́ wà nǹkan gùn ọwà máa gùn díẹ̀ ọ̀fẹsẹ̀ rẹ̀ díẹ̀ ọ̀gùn díẹ̀ ọ̀fẹsẹ̀ rẹ̀ díẹ̀ bọ́ ti wá gùn dé kábà anabi wa sí láyé mọ́ ta lálọ́ kébà ṣe pé kéèyàn wá sọ ẹnu rẹ̀ báwọn sọ ọ̀rọ̀ tí ó sọ ní báwọn àwẹ̀ lérí pé tọ́lọ̀ bá ṣe nǹkan báyìí fún mi ọwà àmọ́ ìwọ ni ọsán tó fẹ́ ṣe o tó bá ní kíní kan tó bá gba ọ̀daràn láyé ọ̀daràn láyé kìámà. ọlọ́run tó bá ṣe báyìí fún mi tó bá ṣe báyìí fún mi èyí gba àwẹ̀ báyìí àwẹ̀ ìbúra wọ́n sì ní kò dáka sí àwẹ̀ téèyàn lè fi súnmọ́ lọ́run àwẹ̀ Monday Thursday àwẹ̀ ayyamul bid every 13th 14th and 15th of the month. every month àbí oṣù ojú ọ̀run oṣù ojú ọ̀run ni o oṣù ojú ọ̀run ni o oṣù ojú ọ̀run ni oṣù mùsùlùmí ni o. ṣé ìbínú pé mo tún gbé lọ bẹ́ẹ̀. ọ̀dà ìbínú torí àlàyé torí ẹlòmíì ní sìn tí o tún gbọ́n tí o tún ní mo fẹ́ fèsì ọ̀rọ̀ fún àfà yìí mo wulẹ̀ fèsì fún mi olóòtú ti dá padà. pé oṣù tí January February àbí oṣù mú àràmù sọfàrù rọ̀bíù láwálì rọ̀bíù dání èdùlì yíjà kankan ó là ń wí o. bẹ́ẹ̀ yóò bá ti wá lẹ́kọ̀ọ́ ń pa ẹ̀kọ́ tó lè fi sòdiwọ̀n oṣù Gregorian calendar tá à ń lò lọ́wọ́ báyìí tó lè fi ó ṣeé ṣe kí o. yóò nímọ̀ nípa rẹ̀. èmi ọmọ ẹgbẹ́ kẹyọ̀ bá yá náà lọ dáadáa. yóò nímọ̀ nípa rẹ̀ olóòtú náà fi ní ìmọ̀ ló làdí ní ọgbọ́n ògbé ìmọ̀ ló làdí ní ọgbọ́n ògbé ọlọ́run fi sọ fún ànábì pé fasalu ala dhikri sọ fáwọn tí ò nímọ̀ nípa ẹ̀sìn wọn kí wọ́n lọ béèrè nípa ẹ̀ in kuntum la ta'lamun tí wọ́n bá mọ̀. Alima baba ẹ má bínú ibi tẹ ń bọ̀rọ̀ lọ yìí mo ti fẹ́ fà béèrè. ó dà bẹ́ẹ̀ èmi máa ń sábà béèrè púpọ̀ fáfání àwọn tó ń wá torí àlàyé ni wàlẹ́ ó dà. ẹni ànábì ní kéèyàn lọ wá mọ̀ tí yóò bá ní mọ̀ kó béèrè. ọwọ́ àwọn afáwọn olè yóò ti béèrè. àwọn afọ onímọ̀ ni àwọn afẹ́sìn. àwọn afẹ́sìn. pẹ̀lú pé ó yẹra kọ jọra yìí àbí dédé ibi tí wọ́n bá darí yẹn sí náà ni kéèyàn gbà. ṣe ẹ rí ibi tẹ́ fẹ́ lọ àìnífọwọ́sowọ́pọ̀ láàrin àwọn àfààní ń dà wá láàmú. ẹ̀yin ti sọ̀rọ̀ àbí lágbájá ń gba yìí èmi náà fẹ́ gba yìí lágbájá ọ trend èmi náà fẹ́ trend mo fẹ́ ní followers ní ń dà wá láàmú. àwọn bàbá àtàná ṣé káàdàmọ́ ọlọ́mọṣàbá kẹ́ wọn aláàjì àgbà ọlọ́mọṣàbá kẹ́ wọn síbi wọ́n lo àná wọ́n ṣe wọ́n lájọṣe wọn báyé jẹ́ wọn ò já kò sí pé ó yá àfa mo fẹ́ fèsì ọ̀rọ̀ fún ẹ mọ̀ lọ́lẹ̀ kàmọ́lù mo fẹ́ sí fèsì ọ̀rọ̀ fún àgbọ̀ngbà náà kí ni ìdíjẹ́ òyà gbọ́ kò sí kéta láàrin wọn. ìwọ jù mí ìwọ jù mí ò sí ń bẹ kò sí mo fẹ́ dàbí lágbájá ò sí ń bẹ inferiority difference ò sí láàrin wọn. tẹ́lẹ̀ ò bá nímọ̀ fíkíù yóò lọ bá àfa alágbájá pé ẹ lọ bá àfa alágbájá òun lómi nípa fíkíù ẹni tí ò nímọ̀ nípa ogún pínpín àfa àtọ́mọ̀ yóò ní ẹ lọ bá àfa àtàràgbà mọ́ àwa tó ní gbogbo mọ̀ la hàwá ibi tá a ti ṣe mistake inú olóòtú o tẹ bá ráwọn tí ń wò wá àwa mùsùlùmí gẹ́gẹ́ mùsùlùmí ẹ̀sìn ọlọ́run ni tó dáa àwọn àfa àtẹ̀ríta ń si èrè lónìí hùn ní ti ṣe àánú kọ́lọ́n kó tún wá sí kọ́lọ́n kó jáde gbà fúnra wa ìtafà alágbájá mọ̀ ò ní ìtẹ́lẹ̀ mọ̀ ní nílẹ̀ lárúbáwá kódà alukurani tá à ń kéwòn ọ̀pọ̀lọpọ̀ àwa àmọ́ mọ̀ àfitì fún mọ́mù ẹ̀tùnú gbogbo yà sí ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù aláàfin ti fún mọ́mù kò yẹ nípò tó wà. wàláhì azim kí ló dé. nínú kàtẹ́rì aláwọ̀kọ́ wò pé ìmáàmù ni ó gbúdọ̀ ha Kùránì sí rí kò wá gbúdọ̀ ha ní bátà nìkan ó gbúdọ̀ ha lóríṣiríṣi bátà ni ó ní ojú ọ̀nà tí Kùránì téèyàn lè gbà ha àwọn àfáàní méje ọ̀nà kan wà wọ́n pè méje ìkan wà wọ́n pè mẹ́wàá ó ní odidi yunifásitì kan tó kọ́tọ́ pé University of Quran nílẹ̀ Lárúbáwá. Quran kan yẹ bẹ́ẹ̀ ni irú bẹ́ẹ̀ mi ṣe ń ka yìí wọ́n ní ilé wọ́n ẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tíra ni lọ mú tíra wà kábọ̀ sopọ̀ kákọ̀ bọ́ sí pé aráàfin olóòtú ibi tá a lọ ń dínà díẹ̀ so àwa àfa ká lọ gbà fúnra wa ẹ tó pé Kùránì ló mọ̀ kò
kó dún ní mọ́ ẹni tó ipá dìsì lọ́mọ kó dún ní mọ́ ká mọ̀ ká ní area of specialization. bẹ́ẹ̀ ni ìyẹn kan ò lè jẹ́ jákòó kọ́ jẹ́ medical doctor ìwọ kẹ́hìn náà lọ tún jẹ́ geologist ìwọ kẹ́hìn náà lọ tún jẹ́ geographer ìwọ kẹ́hìn náà lọ tún jẹ́ pharmacist no kò ṣeé ṣe. bàbá àdúgbò fọlọ́wọ́n bá wa tó bá a ṣe láti bẹ̀rẹ̀ débi tá ẹja tó tẹ́wọ̀ àti tẹ́wọ̀ àgbàdua ẹnu àdúrà ẹ bá fi wí bẹ́ẹ̀ ṣe máa wí. Ọlọ́run a bẹ̀ ọ́ a fi orúkọ rẹ bẹ̀ ọ́ a fi títóbi rẹ bẹ̀ ọ́ tí ò sẹ́ni tó tóbi tó ẹ̀ a fi àìkú rẹ a fi bẹ̀ ọ́ àkọ́kọ́ ìkànnì tá a wà yìí jígi alára ọlọ́mọdé ọba jẹ torí wọ́n tọ́ sí àdúrà tí ò bá sá àwọn àlèmọ́lì láǹfààní láti mọ́ tí wọ́n bá máa wò wá nínú ayé ó lè mọ́ jásìkò ọlọ́run mọ́jẹ̀ kí iléeṣẹ́ náà wùjọ náà mọ́jẹ̀ kọ́ parẹ́ jẹ́ kó tún lókìkí káàkiri gbogbo ayé olóòtú wa tí wọ́n bá wá tí wọ́n kó pọ̀ àrẹ̀mọ́ ẹni parẹ́ ọlọ́run ti mọ yóò mọ̀ gbé yín ga sí gbogbo bí tẹ́ ní ìdé ẹni tẹ́mbẹ̀ o gbogbo bí táyé bá ti ń retí yín pé a fẹ́ ṣe lóore ọlọ́run dákun jẹ́ kẹ́ ètè pè yín torí àwọn kan wò yín lẹ́nu ẹgbẹ́ ó yẹ kí n ṣàwé lóore náà ẹ rà ànú gbà àánú tí ó jọjọ orí yín lọ́lọ́run jọ wáyé bí mo ṣe wí fún yín ká ló dẹ̀mí bẹ́ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ lórí náà ẹni tí ń ká wàhálẹ̀ skypro ọlọ́run jọ bàjẹ́ fún mi iléeṣẹ́ wọn jẹ́ ojú náà ọlọ́gbàrá ọlọ́run olóòtú wa àgbàtẹ́ dákọ̀ wọn ní ijó ní adéọmọdé ọmọ bá kọ́lé ọlọ́run dákọ̀ mọ̀jẹ̀ káyé wọn bàjẹ́ mọ̀jẹ̀ kọ́nà wọn dàrú ọlọ́lá ilàlá àwọn ọmọ yín náà táwa náà tí à ń gbìyànjú káàtì táǹtà ara kò rúbọ̀ wá ọlọ́run kó ṣàánú àwa náà ọlọ́run kó ṣàánú àwa náà àwọn tá a jọ wọnú lé apọ̀tá jọ wá Sheikh Abdul Sami àwọn náà wà pẹ̀lú wa akí wọn ọlọ́mọdé kó dàrú fún wa Sheikh Abdul Rashid Al-Asali ọlọ́mọdé kó dàrú fún wa ọlọ́láhìlá ọlọ́mọdé já sọdún ayọ̀ Ramadan ọlọ́mọdé àgbà lọ́wọ́ wa ọlọ́láhìlá Allahumma innaka afuwwun karim tuhibbul afwa fa'fu anna waghfir lana warhamna anta mawlana فانصرنا على القوم الكافرين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم